dákọ̀ ẹ bá ń sí àkíní kọ́kẹ́ Sunday Igboho la ọgọ̀ pẹ̀lú ọ̀tọ̀ lọ́sọ nílé Ifẹ̀ ọgọ̀ gidi gan Aláàfin Ọ̀ládé ọmọ ládé adé Aláàfin adéwo ní bẹ lórí ibà bẹ́ẹ̀ tẹ́gbà fàlàfin. ẹ̀yin èèyàn ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ọ̀rọ̀ ládé tá a rò bó ti kúre wéregbò ọ̀rọ̀ yìí ò kúre wéregbò ẹ wá tó gbọ́ o kódà àwọn ọmọ Ìbàdàn àwọn ọmọ Ọ̀yọ́ àwọn àgbà Ọ̀yọ́ wọ́n ti dìde o sórí ọ̀rọ̀ Sunday Igboho kódà wọ́n ní àwọn ti jọ wọ ṣòkòtò kankan náà pé kódà ibi tó bá ń fò kó mọ rìn só ẹ̀yẹ̀yàn ọ̀rọ̀ kúnnú fọ́nrán yìí o nípa ọ̀rọ̀ ládé tí Sunday Igboho sọ níwájú ọba Ọọ̀ni Ifẹ̀ nígbà tó dé sí orílẹ̀-èdè Nàìjíríà láìpẹ́ yìí tá a rò pé ọ̀rọ̀ yìí ti parí tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé ṣe mọ̀ pé nígbà tí Sunday Igboho sọ̀rọ̀ yìí níwájú ọba Ọọ̀ni ìyẹn ọba Ọọ̀ni Ifẹ̀ Ọọ̀ni Ọ̀jájá ìgbà tí ọ̀rọ̀ dẹ̀ tún jẹ jáde tí wọ́n ní ọba Aláàfin sọ pé Sunday Igboho ń bú un Sunday Igboho mọ̀mọ́ bọ́ sórí ẹ̀rọ ayélujára o tó lóun ò bú ọba o a wá rò pé àtìgbà yìí ni ọ̀rọ̀ yìí mọ̀ ti lọ̀rọ̀ yìí ti kúre wéregbò ọ̀rọ̀ yìí ò kúre wéregbò ẹ̀yin èèyàn ẹ wá gbọ́n tí àwọn ọmọ Ọ̀yọ́ àwọn àgbà Ọ̀yọ́ ẹ wá gbọ́n tí wọ́n fi sọ o ẹ wá gbọ́n tí wọ́n fi dá Sunday Igboho lóhùn lórí ọ̀rọ̀ yìí kódà wọ́n ní ṣebí wọ́n sọ pé ológun ni ńgbà tó o bá dójú ogun tí n tó kó sára tí ò bá ṣiṣẹ́ mọ́ ọmọ pé Ọ̀yọ́ ni á ṣùgbọ́n ẹ má jẹ́ ń gbà yín lákòókò ẹ̀yin èèyàn wa ẹ wá lọ tó gbọ́ bí ọ̀rọ̀ yìí ṣe lọ ṣẹ́rẹ́ lè tẹ gbọ́ yẹn kékeré ni o kékeré ni wọ́n ní kódà àfi kí Sunday Igboho àfi kó wá fẹnu ẹ̀ gbolẹ̀ níwájú ọba Ọ̀yọ́ ẹ̀yin èèyàn wọ́n ní kí Sunday Igboho wá fẹnu ẹ̀ gbolẹ̀ níwájú ọba Aláàfin Ọ̀yọ́ ẹ gbọ́ ṣé lóòótọ́ ni Sunday Igboho lè fi ẹnu ẹ̀ gbolẹ̀ níwájú ọba Aláàfin Ọ̀yọ́ wọ́n ní àfi kí Sunday Igboho kó wá fẹnu ẹ̀ gbolẹ̀ níwájú ọba Aláàfin Ọ̀yọ́ o wọ́n ló dìgbà tọ́ba Aláàfin Ọ̀yọ́ bá tó dáríjìn káwọn tó lè dáríjìn Sunday Igboho o ipe gbogbo eléyìí tó bọ́ sórí ẹ̀rọ ayélujára tó lóun ò bú Aláàfin Ọ̀yọ́ wọ́n ní ìyẹn àpò ara ẹ̀ ló sọ yẹn sí o wọ́n láwọn ò tí accept yẹn páwọn ò tí gbà yẹn aláwọn ò gbà yẹn wọlé o kódà ọ̀rọ̀ tó kúnnú fọ́nrán ẹ̀yin èèyàn ṣùgbọ́n ọ̀rọ̀ lè dùn lẹ́nu wa bí ẹni tó sọ̀rọ̀ gangan ẹ tó wá lọ gbọ́rọ̀ yìí síwájú sí orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wọ̀ ẹ̀yin èèyàn wa fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí ètò wa ẹ subscribe ó ní kinní kan bí aago báyìí táwọn olóyìnbó ń pè ní notification bell ẹ fọwọ́ tẹ aago òun kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bàbá tó ṣe mú fúnra wa sórí ètò yìí fún gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé ẹ tó wá lọ gbọ́rọ̀ yìí bó ṣe ń lọ. ebi kò lójú ogun ni kí gbogbo tó gbójúlé ó sì mọ́ dùn lára rẹ ọ̀tá àbùkù wọ́n ní mú fún ọ nítorí ṣe yìí tí bá mi bá ti lóyún yọnu á yọnu sí ọlọ́yọ̀ àmúbà mi bá dákẹ́ tó lóyún òjọ́nu tó sì ń wọ ọ̀ràn á sì hàn Sunday Igboho bí mo sì nífẹ̀ẹ́ rẹ tó ẹnìkan pé o ti apologize lórí irọ́ tó o bá dí àfi tábà àfihàn ò bá bínú ó fi ọ́lẹ̀ á fi ọ́lẹ̀ kódà kó jẹ́ pé àfin mi ló ti lọ sọ̀rọ̀ àní kàkún kódà kó dí àfin mi tó jẹ́ pé ló ti sọ tó sọ àní kàkún àmọ́ lọ́dọ̀ ẹni tí lọ́dọ̀ ọmọ ẹrú ọ̀ní bẹ́ẹ̀ ọmọ Yorùbá ni ebi ní Oòduà àwọn pẹ̀lú àwọn ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ní ọmọ Oòduà ni à ń bẹ́ẹ̀ ní ọmọ ẹrú ni wọ́n jù yóò tún wáyé mọ́ láyà tá a bá ń sọ fún yín pé ọ̀ní ní ẹ̀ta ní ti ń bẹ lára Ọ̀ní kàmẹ́lọ̀ lọ́ní tẹ́ ń wò yẹn ẹ̀ tí mọ̀ dáadáa kàmẹ́lọ̀ gidi lọ́ní tẹ́ ní gbogbo kò yẹ Sunday Igboho Sunday Igboho oògùn náà ló pọ̀ tó báyìí àbí owó náà lọ́pọ̀ tó báyìí àbí mímọ́ àyàn náà lọ́pọ̀ tó báyìí Sunday Igboho ọwọ́ alánú gbà ò ó ní Aláàfin Ọ̀ládé adé bàbá tá ń bàbá rẹ adé wò ní bẹ lórí bàbá rẹ wọ́n gbà fàlàfin fadé tí ń bẹ lórí bàbá ẹ wọ́n gbà fàlàfin Ọ̀yọ́ ọmọ gan ó gbọ̀ngàn o àwọn ṣé oògùn ẹ̀rọ tàbí ọkọ mọ́rin yà kìíní kan tọ́ ọjọ́ kọjá ní tíyẹn tí mo ṣe gànàgànà àwọn tó níbọ̀ tó lè kanná tó ní agbára wọn tó ju ọ̀nà gbogbo ọ̀nà wọ́n ń gbẹ́ náà lọ́wọ́ dákẹ́ jẹ́jẹ́jẹ́ agbára wo ni kí ni
agbára wo ni àwọn tó àwọn ẹbọ lágbára ó ní gbogbo nǹkan but àwa ní tí ń bẹ lọ́wọ́ tiwa àwa ní ká sí ọ̀dọ́gun ká bomi panẹ́ kí gbogbo tó gbójúlé nǹkan mọ́dún ẹ̀yìn bẹ lọ́wọ́ tiwa à á sí ọ̀dọ́gun gbogbo à á sí ọ̀dọ́ fi wọ́ ibi tí ogun tó lọ à á sì bomi panẹ́ àníkì tí gbogbo tó gbójúlé tí ò ní dún àwọn afáwọn láwọn tí àwọn tó ń janú sí àwọn afáwọn yẹn lọ ọ̀sẹ̀ mẹ́dọ̀ lọ́sẹ̀ mẹ́dọ̀ kí ló ń gbé tó ń gbé kí ló ní kí ni tó ń gbé tó ń gbé wọ́n á dé ànífẹ́ yìí má pọ̀ ọ yẹ ní gbogbo kò yẹ Sunday Igboho Sunday Igboho ṣe oògùn náà ló pọ̀ tó báyìí àbí owó náà lọ́pọ̀ tó báyìí àbí mímọ́ èèyàn náà lọ́pọ̀ tó báyìí Sunday Igboho ọwọ́ alẹ́. ẹ káalẹ́ o gbogbo ọmọ Yorùbá káàkiri ẹ kú àtàárọ̀ bàbá mi Olúgbọ́n bàbá dáadáa àwọn náà pè mí sìn Adéọpẹ́ lóríṣà wọ́n wá ń ṣàlàyé fún mi pé bàbá wa Aláàfin Ọ̀yọ́ wọ́n sọ pé mò ń bú àwọn ìgbà tí mo dé ọ̀dọ̀ bàbá wa Onírìṣà mi ò bú yín o kí ni mo fẹ́ bú yín fún ṣé bàbá mi Olúgbọ́n wá jẹ́ ọba kékeré nílẹ̀ Yorùbá tí wọ́n wá sọ̀rọ̀ tí màá wá sọ pé mo gbọ́dọ̀ sáré ṣàtúnṣe kí n lè gbọ́ kí gbogbo èèyàn mọ̀ pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ gbogbo alamọ̀ pé Olúgbọ́n ọba ńlá nílẹ̀ Yorùbá Aláàfin dẹ̀ sọba kékeré nílẹ̀ Yorùbá débi tí irú mi ó mọ̀ fi ẹnu sọ̀rọ̀ sálàfin Aláàfin sọba kékeré ọmọ Ọ̀yọ́ dẹ̀ tún ní mí so bí wọ́n dẹ̀ ṣe ń kí wàánu agboolé wa tí bàbá mi Aláàfin náà mọ̀ nìyẹn so wọ́n á ní ládé Aláàfin ò ládé adé aládìkún la gbàtà fàlàfin bí wọ́n ṣe ń kí wàánu agboolé wa nìyẹn orí adé ọmọ aládé odi ọmọ aládé sẹ́sẹ́ fún bí wọ́n ṣe ń kí wàánu agboolé aládìkún nìyẹn tí bàbá mi Aláàfin náà mọ̀ bẹ́ẹ̀ Aláàfin sọba kékeré tí máa mọ̀ bú wọn mi bú wọn o kábíyèsí mi jẹ́ bú yín o mi ń ṣe bẹ́ẹ̀ o so bí mo ṣe wọnú ọ̀dọ̀ bàbá wa Onírìṣà ni àwọn ní ewì ń kì mí ní ọmọ aládìkún so mo wá fi ń ṣe àlàyé ọ̀rọ̀ ipe bí mo ṣe wọlé ń bí ni àwọn eléwì tí ń kì mí pé bàbá Ọọ̀ni bàbá wa Onírìṣà alálàáfíà ni wọn ká ní wọn já alálàáfíà ni mo ti bú wọn rí mo tún wá wọlé wọn tún wá ń kì mí ní ọmọ Ọ̀yọ́ ọmọ aládìkún wọn tún ń kì mí lójú wọn ò tún sọ̀rọ̀ mo wá kíra mi gẹ́gẹ́ bí ọmọ aládìkún pé gbogbo nǹkan wọ̀nyí kò dùn bàbá Ọọ̀ni bàbá tó wá fàyè gbà mí wọ́n tún celebrate mi wọ́n pe gbogbo ọba ńláńlá lájọ wọ́n ní kí wọ́n pọ́n mi lé wọ́n ṣàdúrà fún mi so mo ní nkíní yẹn ó jọ mí lójú mo fi ṣàkàwé ọ̀rọ̀ níwájú bàbá wa Onírìṣà ni kì í ṣe pé mo bú bàbá wa Aláàfin kí ni mo fẹ́ bú wọn fún kálàáfíà wà láàrin gbogbo ẹ̀yin bàbá wa làwa ń gbàdúrà ká fìrì kárìn sọ́dọ̀ bàbá wa Aláàfin kọ́kẹ́ wọ́n balẹ̀ kọ́ mọ́ sọ pa lọ ṣe nǹkan burúkú kárìn sọ́dọ̀ bàbá wa Onírìṣà kọ́kẹ́ wọ́n balẹ̀ ká mọ̀ pé ilé bàbá wa náà lálọ́ ká lọ́dọ̀ bàbá wa Olúgbọ́n ká mọ̀ pé ilé bàbá wa lálọ́ ká fìrì láti sọ̀rọ̀ ńbẹ̀ ohun táwa fún nìyẹn o bàbá wa Aláàfin mi rí yín fín o ẹ foríjì mi o mi rí yín fín o mo ń kíra mi ẹ kú mọ̀ pé níjọ́ tí mo wá sọ́dọ̀ yín gan àìfàyè gbà wá ká ṣe fídíò gẹ́gẹ́ bí àwọn ọba yòókù ṣe ń fàyè gbà mí ni ò jẹ́ mo kíra mi bẹ́ẹ̀ níwájú yín tí mo ní bàbá ọmọ aládìkún ni mí èmi ọmọ ládé tí mò ń kíra mi wájú yín bí ẹ̀ẹ̀mejì ni tẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ bí wọ́n dẹ̀ ṣe ń kí wà nú agboolé wa nìyẹn kábíyèsí mi jẹ́ rí yín fi o ọmọ yín mo jẹ́ omi ìṣẹ́bẹ̀ o mo fi sọ̀rọ̀ níwájú bàbá wa Onírìṣà ni ẹ dáríjì mi o mi ń bú yín o ẹ ṣe. Adé ti dìde báyìí sí àṣírí mo gé fún yẹn o àwọn ọba wa gan wọ́n ti dìde báyìí pátápátá ẹ̀rí pé tẹ́ bá wo program àná bàbá wa Ọọ̀ni Aláàfin Àwùjalẹ̀ gbogbo àwọn bàbá pátápátá àtàwọn gọ́fìnà wọn yẹn náà àwọn náà wà ń bẹ ẹ̀rù ń bà àwọn gọ́fìnà ẹ̀ wà ní. ohun tí bíbélì dẹ̀ ní kò sí ohun tó ń bà mí lẹ́rù ẹ̀rù kò sí nínú ọkàn mi gọ́fìnà Akérédolú nìkan lòun dúró tán. Fáyọ̀sí ọ̀run anybody Fáyọ̀sí ní ojú ogun tó ń lọ yìí oníbàkà méjì ni ó ní Yorùbá ti decide Yorùbá fẹ́ lọ ní wọ́n sọ fún yín yẹn ó ní bí Yorùbá bá lọ lòun lọ nítorí òun bóun ṣe wà yìí Fáyọ̀sí ó lóun èsì ọmọ àlè Yorùbá tó ọmọ Èkìtì lòun Òṣogbo mọ́lẹ̀ lòun ó ní bí Yorùbá bá lọ lòun lọ nítorí Fáyọ̀sí sọ bẹ́ẹ̀ ọmọ akẹ́lẹ̀ olólóṣèlú lòun ò deny ṣùgbọ́n bí tí Yorùbá bá ń lọ Fẹ́mi Fani Káyọ̀dé ní olóṣèlú lòun bólóṣèlú jẹ
so tí ń sìn ó ní activist lòun tó ń jà fún àjàgbara lòun ọmọ Yorùbá dẹ̀ ni òun ọmọ ọ̀fẹ́ lòun ó níbi tí Yorùbá bá ń lọ lòun lọ òun súnmọ́ àwọn olóṣèlú òun ò jìn. ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbálá ayé níbi tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò mí ojú náà ò ní fọ́ òun etí tẹ́ fi ń gbọ́ mi etí náà ò ní di oréré létí gbogbo wa mọ̀ gbọ́ òun. ẹ wo níbi tá fi àdàgbà ètò ìsọlẹ̀ síre tàbá wá rí ẹni tí ò ti subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ó ní kinní kan bí aago báyìí tó wà ní abẹ́ fọ́nrán tá a mú wáyé ẹ fọ́ tẹ kinní aago òun kẹ́yìn náà kẹ́ lè mọ jàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ètò yìí ẹ ṣí ẹ fọ́nrán yẹn ẹ jẹ́ kó kan ọmọdé kó kan àgbà kó kan ọkùnrin kó kan obìnrin kó kan onílé kó kan àlejò ẹ wo ibi tá fi àdàgbà ètò ìsọlẹ̀ sí lónìí rè bó bá tó ṣe ń lọ àtò jẹ́ kẹ́ ẹ mọ̀ gbọ́ àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire lójú owó ń rí ire lójú ọlá ń rí ire lójú gbogbo wa mọ̀ rí o ire o ó dìgbà ìpàdé wa bí oyin.